Wúrà, ṣé o náà gbà mí gbọ́ ni? No, baby, that's not the point. It's just that ìwọ náà wo gbogbo ọ̀rọ̀ yìí di kókó. Aunty Wúrà, mo wà disappointed pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín. Kí ni problem yín ná? Kí ló di kókó nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ẹ ṣàlàyé fún mi. No, baby, mommy is interpret me. Nǹkan tí mo try láti sọ ni pé Iteoluwa is AA. Ọkọ ẹ̀ is AA. Then the child is SF. The child, ibo lẹ́ ń drive lọ, kí ibo níbi tẹ́ ń lọ gangan. Mi ò sister mi ẹjọ́ torí tí torí ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ni mo ṣe ń dákẹ́. Kí ni problem yìí? Ẹjọ́ she should go for DNA. No, please, hold there. Kí ni problem yìí ná? Tí ẹ̀yin tẹ́ jẹ́ childhood friends sister mi, tí ẹ bá lè trust wọn, ṣé ọkọ wọn ló fẹ́ trust wọn àbí ará àta ló fẹ́ trust wọn? Ẹ ṣé yóò máa pààrọ̀ tó bá jáde lẹ́nu títí yẹn làwọn èèyàn máa believe ni. Just shut your mouth. Kí ló mọ̀? Iteoluwa tell her. Kí ló mọ̀? Ọgbọ́n ẹ̀ làákàyè ẹ̀ kò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. We are talking about family issues. Ẹjọ́ nítorí Ọlọ́run sister Wúrà, please, Ọlọ́run mo fi bẹ̀ yín. Kí ni problem yìí náà? Ṣé iná wà lára àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ ni? Ṣé mi mọ story titi yín náà ni? Ṣé bọ́ gang rape yín ni sister Wúrà? Please. Showing soon on Yoruba Moviebox.